sórí tó bá lè ṣe iṣẹ́ yìí oyin lọ lógo ìrìn dáná lórí ẹ̀ sáré wá lọ sí Awure gidi ni tó confam ṣùgbọ́n ó náwó gidi gan. Iṣẹ́ tẹ́gbẹ́ tó bá ṣe ìwọ oníṣòwò oníṣèjọba oníṣẹ́ àdáni ọkàn yóò balẹ̀ nínú ilé ni Elédùmarè ó sì máa mú nǹkan wá wẹ́rẹ́. Kí ni a lọ wá lọ́wọ́ odidi ẹyẹ àkàlà ẹyọ kan tó pé ẹ̀ ṣe yìí tán ti yọ ọyẹ́ rẹ̀ kù àbí tán ti yọ níbi ìfun rẹ̀ kù. Ẹyẹ kowó ẹyọ kan tó pé dáadáa ẹyọ kan náà. Ẹyẹ kánnakánná ẹyọ kan tó pé. Ẹyẹ òwìwí ẹyọ kan tó pé. A wá lọ wá ewé iná. Sórí ewé iná yìí wá funfun wá pupa tó jẹ́ original. Ó wá wá àpẹ tuntun. Ó wá kó àwọn ẹyẹ tẹ́lẹ̀. Ó wá kó ewé méjèèjì ó wá kó wò. Ó wá fàtàyè kan sí. Iṣẹ́ yìí wọ́n yìí pín in lò ó. Wọ́n yìí pín in lò ó. Ìyẹn kan fún ẹyọ kan náà ni. Tó bá ti wá jó tán, ó wá pò ní ọṣẹ. Lẹ́yìn tí ẹ bá ti lọ tán, ẹ wá pò lọ́ṣẹ. Ẹ wá tẹ ọṣẹ, ẹ wá tẹ ní ìjògbè láàárín. Ìjògbè tẹ́tẹ̀ ẹ̀ ní jẹ́ kó pọ̀, ẹ̀ ní jẹ́ kó tóbi púpọ̀. Láàárín ìjògbè ẹ wá fi ìkódẹ ojúdá tó gbó dáadáa ẹyọ kan, ẹ wá fi dà láàárín. Ẹ bá ti fẹ́ máa bú ẹ̀, ẹ̀gbẹ̀gbẹ́ lẹ̀ tí máa bú ẹ̀. Ẹ̀gbẹ̀gbẹ́ lẹ̀ tí máa bú ẹ̀. Eléyìí yàtọ̀ sí pé èèyàn kan wá ba iṣẹ́ rẹ jẹ́. Iṣẹ́ náà ń ṣiṣẹ́ wọn ò lè bàjẹ́ mọ́ lọ. Iṣẹ́ eléyìí sì kọjá pé mo ṣe kò ṣiṣẹ́ irọ́ ni. Lọ dán o. Elédùmarè ó fàlùbáríkà sí. Nọ́mbà mi ni 07031563186.